Ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí ó tún fi ìgbà kan jẹ́ alátìlẹyìn fún olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 èèyàn Peter Obi, ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Arábámbí ni à ń sọ nípa ẹ̀ o. Ó mà ti kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó tẹ̀lé àwọn òwe Yorùbá tó ní páńṣá ò fura páńṣá já, ajá ò fura ajá jìn, bóyá ò bá fura olè ní òkó, àti òwe àràbà lọ túnra mú nítorí odò ń gbárèrè bọ̀. Tí Àbáyọ̀mí Arábámbí tó sì tú àṣírí sínú lẹ́tà pé àwọn kan pàápàá àwọn ọmọlẹ́yìn Peter Obi tí wọ́n ń pera wọn ní obedient, wọn náà ti parí ètò, wọn ti parí ìpàdé, wọn sì ti parí iṣẹ́ o láti bẹ̀rẹ̀ àwọn ìwọ́de oníwàhálà tí yóò dá rògbòdìyàn ńlá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọn yóò fi fipá gbàjọba lọ́wọ́ Tinubu, tí Àbáyọ̀mí Arábámbí sì ní kí Tinubu kó la ojú ẹ̀ sílẹ̀ kó má ṣe gbà kí wọ́n ṣe irú eléyìí. Ọ̀sẹ̀ tó kọjá ni Àbáyọ̀mí Arábámbí ló fi lẹ́tà náà síta, ètò tẹ iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Àbáyọ̀mí Arábámbí ní nítorí ìwọ́de lórí àtúnṣe òfin ètò ìdìbò ọdún 2022 táwọn aṣòfin tí wọ́n ń ṣe lọ́wọ́ ètò di ariwo báyìí, ó ní náà fẹ́ fi bẹ̀rẹ̀ ìwọ́de tó sì ní ìwọ́de náà kí Tinubu má rò pé ìwọ́de lásán ni o. Ó ní ìwọ́de ọ̀hún fẹ́ fi dá wàhálà sílẹ̀ bí irú ti ìwọ́de EndSARS ọdún 2020 láti fi gbàjọba lọ́wọ́ Tinubu ni. Ẹ sì rántí pé lọ́sẹ̀ tó kọjá tí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá tí wọ́n ń jíròrò lórí àtúnṣe òfin ètò ìdìbò, ó ní wọ́n kọ̀ láti ṣe òfin pé ọ̀ranyàn ó ní kí wọ́n máa gbé èsì ìdìbò sórí ẹ̀rọ ayélujára àjọ elétò ìdìbò INEC, èyí tí wọ́n ń pè ní INEC server, lẹ́sẹ̀kẹsẹ̀ bí wọ́n bá ti ń dìbò tán, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló máa bí àwọn alátakò nínú tí wọ́n ní ìgbésẹ̀ àwọn aṣòfin náà wọ́n fẹ́ fi ṣe màgòmágó òbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè jáwé olúborí fún sáà kejì lọ́nà ìrọ̀rùn ni. Wọ́n ní àwọn aṣòfin wọ́n gbọ́dọ̀ ṣòfin ní kíákíá wípé bàbá ṣe ń dìbò lọ́dún tó ń bọ̀, wọ́n gbọ́dọ̀ máa gbé èsì ẹ̀ sí orí ẹ̀rọ ayélujára ní kíákíá ni láti má ṣe jẹ́ kí màgòmágó kó wà rárá àti rárá. Nígbà tí ọ̀rọ̀ ètò di ariwo ni làwọn aṣòfin ni wọ́n kéde pé àwọn yóò ṣèpàdé pàjáwìrì lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ṣá o, bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà yìí, ẹni Peter Obi fúnra ẹ̀ ló tún síwájú ìwọ́de lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá wípé àwọn ò fara mọ́ ọ̀rọ̀ ọ̀hún. Ọ̀rọ̀ yìí ń sì ní Àbáyọ̀mí Arábámbí, ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn, ló kọ lẹ́tà sí Tinubu sí pé òun gbọ́ àṣírí pé àwọn ọmọlẹ́yìn Peter Obi àtàwọn ọ̀dọ́ kan wọ́n ti panupọ̀ pé àwọn yóò máa ṣe ìwọ́de náà lọ títí tí wọn yóò fi sọ di oníwàhálà láti fi dá ìjọba rú mọ́ Tinubu lọ́wọ́ àti láti fi gba ìjọba lọ́wọ́ ẹ̀, tó sì ní kí Tinubu kó fura o, kó má ṣe fojú sílẹ̀ fún wọn, kó sì má ṣe fa ìgbà wọn rárá àti rárá.